Gbogbo bá ti fẹ́ ṣàyíṣí síbẹ̀ kátàkù. Bàbá jáde tá à ń ṣe dìfáàwù fún bàbá mufti Ìlọrin, a ṣe dìfáàwù fún Markaz, a ń ṣe dìfáàwù fún ilé bàbá Sheikh Alimi ni mo fi kọ́ ní prógámù wa tó kọjá pé ẹni tó bá ti tako Maulana Sheikh Sulaiman Faruq ó ti tako ọba Ìlọrin. La ilaha illallah. Torí bàbá ọlọ́lọ́ ọba Ìlọrin ló ṣe kí ni ló gbé wọn ní láwàní rẹ̀. Bẹ́ẹ̀ bá sì ti jẹ mufti Ìlọrin, wọn kò ṣe mufti Markaz náà fi wọ́n jẹ. Ẹ̀yin dìdìrín ẹ gbọ́ ọ̀rọ̀ yíyé bí mo ti ń wí ẹ gbọ́ yé, bó bá sì tutù dùn ọ́ gẹ́gẹ́ bí mo sọ tú wí fún wa kó dùn ọ́ á tutù sọ àbúrò àní tutù sọ ni. Wọn jẹ mufti Markaz, mufti Ìlọrin. Mo sì ká fún ọ pé nínú Ìlọrin yìí àdàbíyà ń bẹ ń bẹ, Markazi ń bẹ ń bẹ, onísúnà ń bẹ, mo bẹ ń bẹ, zùmùrà ń bẹ ń bẹ, àwọn onísúfí wọ́n ń bẹ ń bẹ. Kódà bàbá wa Sheikh Sulaiman Faruq onísúfí ni wọ́n tí ò rújú, wọn jẹ́ mufti onísúfí. Mufti Ilorin Emirate as a whole. So bí ìyẹn bá wá fẹ́ tako tó bá yẹ pé mufti tiwa náà jẹ táwọn àdàbíyà tó sì jẹ́ pé àbáàbòsí lọ́dọ̀ bàbá tó bí wa táyé sì ṣe alábòsí lẹ́yìn ó bá tako orú mufti wọn a máa wá ṣe dìfáà fún lè ṣe wà Alimi. Allahu Akbar. Torí bàbá alájàgbà lójú ó yé wa pé ilé tẹ rí yìí o wọ́n èé sì ṣe ń bẹ̀. Ẹ̀yin tẹ bá mọ̀ pàfà àti yín sọ pé wọ́n máa ń ṣiṣẹ́ lè ṣe wà Alimi, ẹ jáde síta ẹ járe ẹjọ́ pé ilé yìí o wọ́n máa ń ṣiṣẹ́. Kódà ọ̀rọ̀ mufti yìí látò ní ìlọ àfẹ́ gbọ́ lẹ́nu ẹnìkan kẹ́nìkan sọ pé òun lòun lọ gba mufti òun agbé fún Sheikh Sulaiman, kò gbẹ́nu rẹ̀. Gbogbo orú bí tí ẹni náà bá jókòó sí tó rò pé kò gbẹ́nu rẹ̀. Ṣé mọ̀ lánàá Sheikh Sulaiman wá kéré ni? Béèyàn bá gbapò tó bá fi pọ́n àfá rẹ̀ lé, ó fi pọ́n lénù, bẹ́ni wọn ò bá dó sáyé àpọ́nlé, yàá sì kí ẹkẹrin ẹka rọ́gì tẹ́ẹ̀ká sílẹ̀ ẹka nílẹ̀ fún. Wọ́n rí ẹni tó kájú ààyè lẹ́ni tó ti ń báṣẹ́ bọ̀, wọ́n rí iṣẹ́ tí Maulana ń bá bọ̀ ni. Ẹni yóò ló kájú ààyè wọ́n sì fún ní mufti, ẹnìkan ò gba mufti fún bàbá Sheikh Sulaiman. Àbẹ́nìkan ní òkè tẹ́ bá léyìn kan ló gba mufti fún wọn, OON tó jẹ́ oyè federal tó kárí gbogbo Nàìjíríà tó fún wọn, ta ló lọ gbà fún wọn? Tó ẹlòmíì fi àzìnlákà yìí ò jìdò. Orú yín lẹ́yẹ kí ẹ máa hàn sànúkùrú kàfàlá tàǹsá rọ́bì sí ní ilmọ̀ 313 ta máa hàn gbàtà wà ń lè tó kọ́ máa hàn fún yín lọ́pọ̀lọpọ̀ kẹ́ máa mú pẹ̀lú yín láàkà yín ò jiná ẹ máa ní odidi wọn àti ìfi Sheikh Sulaiman jẹ mufti tíra àwọn wọn ti kárí àgbáyé kì í ṣe ìràwọ̀ Nàìjíríà. Ibo ni wọn bá ṣe dé as at 2005 láti kọ́kọ́ fún wọn ní honorary doctorate ní England. Allahu Akbar. Wọ́n sì jẹ mufti ní 2021 àbí bẹ́ẹ̀ kọ́ ni kò wá léyìn kan ló gba mufti fún wọn, ó dàtà ló gba OON fún wọn. So bàbá ọlọ́lá ọba Ìlọrin wọ́n kọ́kọ́ pe àfáà kan káàtẹ̀ wá ní ẹni tó fẹ́ pè yìí kálẹ́ni tó kéwú yanjú àbẹ́ni tó ní nǹkan kan lára tó yanjú òun náà fẹ́ pè àtẹ̀wá ní ẹ̀pẹ̀pẹ̀ káwá ní ẹni tó ní secondary school certificate principal school kan nù o àfáàmùtí principal kí ni school kan. Bàbá mufti ò jókòó sórí certificate secondary school. Ẹni tó jókòó tó bàbàrà ara rẹ̀ yìí ni tó lé gbogbo nǹkan lòun fi ju mufti lọ tí ò bàbàrà mufti tí ò bàbàrà ilé Sheikh Alimi 1958 náà bí. La ilaha illallah. 1958 òun náà bí. Wọ́n sì bí bàbá mufti ní 1962. Ìkí ni 1958 1962 bàbá yọ 1958 kúrò 1962 ọdún mélòó nù? Ọdún mẹ́rin kí wá ni? Ṣáájú ìpèlé náà ni. Ẹ̀gbọ́n sábúrò lóṣù wá bàbàrà rẹ̀ ló wá sọ́rọ̀ ẹbí bàbá principal ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ẹni táà fi jẹ mufti tí wọ́n bá sọ pé kéèyàn jẹ mufti tí ó wà sọ pé wọ́n yọ̀ǹda kò ní jẹ́ni tó ní secondary school certificate. Bàbá ọlọ́lọ́wọ́ lùlọ ní wọ́n fi dẹ̀dẹ̀wù rẹ̀ jẹ mufti rí. Mọ̀lánà Sheikh Sofiyullah ọlọ́mọba akẹ́ wọn bàbá akó kági bàbá alájá àgbà ẹni tó lè jókòó sí ipò tí mufti jókòó sí lónìí ipò alájá àgbà ni. Allahu Akbar. Ẹni tó lè jókòó síbẹ̀ náà gbé fóun
kìí sì ṣe secondary school certificate ló wà lọ́wọ́ rẹ̀ bí o bá sì mọ̀ á pìtàn mufti nípa ìtìrẹ̀ kò ń ṣèwọ̀ tó wọ́n bí 1958 ọbí yẹn 1962 ṣé ẹni òun ó ti kékeré dàgbà lójú rẹ ni ó pìtàn náà débi pé o ò mọ̀ bí tó ti bẹ̀rẹ̀ kéwú náà Darul Ulum ní bàbá mufti ti bẹ̀rẹ̀ kéwú lẹ́yìn náà wọ́n lọ sí Markaz lágége ó ń tẹ̀lé mi lẹ́yìn náà wọ́n wá dúró síbẹ̀ torí àwọn tá à ń wí yìí wọ́n bàbàrà ẹ̀kọ́ sànàwíyà tó wà lára lọ́wọ́ bàbá principal ló wà lọ́wọ́ tàwa tá à ń sọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ ni níbi ojú ọ̀nà kìíní àwa náà a lọ school a lọ ní degree a dẹ̀ ní masters lójú ọ̀nà ìwé láti ní tó bá wá mú ìwọ tó bá lè tan kámẹ́rà sójú ní monday pé o fẹ́ mọ sọ̀rọ̀ àwa náà pẹ̀lú sànàwíyà tí wà lè tan kámẹ́rà sójú tó yé wa pé kéwú yé wa jù ọ lọ orú wa yìí a lè jẹ mufti pẹ̀lú sànàwíyà àfi tá bá tún lọ rin ojú ọ̀nà kéwú tá sì ti rìn nígbà tá a parí àti yanjú tìwé àti wà lójú ọ̀nà kéwú báyìí orú rẹ̀ kan wó pè pé kò wá jẹ mufti nítorí ẹni tó fi jẹ mufti ẹni tó kájọ àyè náà BA kí ẹni bachelor pé kí ẹni degree àti masters àti PhD bàbá ni ní Pebble University lọ Australia Allahu Akbar ẹni táwa fi jẹ mufti tiwa nù ló fi jẹ́ pé gbogbo ìwà tẹ́bà máa rí lára mufti tiwa ẹ̀ máa rí pé ìwà international ni àwọn ò jẹ́ mufti tẹ́pẹ̀ nìkan ni ó ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ fún pé in tó wí leléyìí tí wọ́n bá ti dictate fún ọ mufti tiwa alálùkù àbógbó bí tó bá wù kí ọ̀rọ̀ burúkú ti wá mufti tí wó lè ṣe kí ni yóò tó ọ̀rọ̀ ẹ̀sìn ṣe mufti táwa jẹnu àwọ́dù wọn wọ́n gbà tán global peace ambassador lóríṣiríṣi ìlú tọ́ ẹ̀yin tẹ́ wá ń jáde tẹ́ ẹ̀ ń ṣẹnu fatafata yìí ẹnu fatafata tẹ́ fẹ́ mọ̀ ṣe yìí àwọn oníbà yín bú èbú torí ọmọ yìí mo rí lórí péjì kí tó bẹ̀rẹ̀ wá sí ó ní àbòsí ìyàtún kò yẹ ṣàdàbíyà lòun bá wí kò nídìí kó ṣẹ̀ṣọ́ ẹni tó ń bá wí àwọn èèyàn ti ní kò nídìí ká tẹ kámẹ́rà lótòrí tẹ̀ mí wá ló nídìí nítorí ọjọ́ orí ìrẹ́ ò ká tó ń ṣeun àwọn kan ló rán ọ péjì àwo di òkè TV yìí ẹran kan tó wà l'Amẹ́ríkà òun ló ń sponsor péjì wo tó bá wá sọ orú ọ̀rọ̀ yìí táwọn ará àwọn èèyàn yìí tó sọ pé ọ̀rọ̀ tó ń sọ yìí kò dáa àwọn náà rán ọ̀nù tàbá wá ń fèsì kéré ṣe wọ́n kéré sí nẹ́ntálì mọ́ fèsì sí bàbá principal secondary school òun là ń fèsì fún ó dá ní secondary school tẹ́ ń sọ yìí ibi títí tí yìí ti bàjẹ́ dé ẹ̀sọ́ ń tẹ́lẹ̀ sẹ́nu secondary school ní prógrámù kan tí gbogbo ẹsẹ̀ àwọn ọmọ kí ó tó yanjú ní tọ́nà ní kọ́ ti dàbẹ̀ yanjú ẹ̀sọ́ bí tí ẹsẹ̀ wọn ti lè pé mọ́ níbi ìwà ẹ̀hànnà dìgbòlúgí ká mọ̀ gbogbo èèyàn jẹ́ ti bí 100 years tí wọ́n lábẹ̀rẹ̀ flag off àti ìpín international báwọn ní ẹgbẹ́ ṣe wá lẹ́kọ̀ọ́ ní àwọn bàbá wá láti Àbújá wọ́n wá láti Kaduna wá sílé gbogbo ànsárù fún tẹ́sẹ̀ ògbèrò ẹsẹ̀ mọ̀lúdì tí inú secondary school tí náà rí bó ṣe mọ̀ gbogbo àwọn èèyàn tó jáde lára yín bí orú Maulana Sheikh Sulaiman Faruq tí wọ́n kó yìí bá yín gbogbo ọlẹ́tí lé dànù kí ni gbogbo ọlẹ́tí lé dànù tán ẹwà ilé tó yẹ kó mọ hó fún àlùbáríkà ẹfẹ́ sọ́dá ahoro Ọlọ́run sì nígbà fún yín wọ́lá wàhálà tí bàbá tó dálẹ̀ ṣe lójú ọ̀nà sí yìí tó sẹni tó lè fọwọ́ tó lè kóyàn rẹ̀ kéré ní lọ púpọ̀ nítorí mi ìfẹ́ kí prógámù yìí kó gùn Àwòdì Òkè TV àti wọ́n mọ́ tó ń pè ní rìsálà yìí ó mọ̀ pé ẹ̀gbọ́n rẹ̀ kan wà tó ń jórúkọ tuntun kan nísìn ẹni tó lọ́nà bá ní kó wà lórí social media dáadáa yóò ti mọ̀ Sajinu Zaman kí mú pé Sajinu Zaman Sajinu Zaman má jẹ́ kíké wu bàbá onírùngbọ̀n funfun tó ń wò lójoojúmọ́ ìmọ́jọ mọ́ lára Sajinu Zaman the prisoner of our time ẹ̀gbọ́n rẹ̀ ó súnmọ́ ó jẹ́ pé ìwọ ni ó máa jẹ́ Sajinu Zamanu Sani
La ilaha illallah. ẹlẹ́wọ̀n gbà kejì bó ṣe ń bá bọ̀ yìí nípa àwọn kan ló ń lù ọ tẹ́lẹ̀ àwọn tó bẹ̀rẹ̀ sí lù ọ báyìí ọlọ́run níjó padà di àwòsúnkún fún wọn mò ń ṣàdúrà fún ọ báyìí ni o ìwọ tó wá ní àwòdì òkè tó bá bí ọ̀dà tó ń bú àfà Zaki kò sí tó sọ tán tó bá bí ọ̀dà gbé ojú tiẹ̀ jáde sí kámẹ́rà báyìí gbójú tiwa jáde. La ilaha illallah. Gbójú ẹ̀ jáde bá ṣe gbójú wa jáde yìí mo wá fẹ́ sọ̀rọ̀ kan ẹnikẹ́ni nínú tó bá fẹ́ jáde sọ̀rọ̀ tó bá kọ àbòsí ìyà tún á wà lọ́ọ̀tì orúkọ tuntun á padà gbé ọ̀rọ̀ òun dé court torí yóò dùn yín ẹ̀pẹ́ ń bá wọn kan jà níjó ní orúkọ tó pè yín ló dùn yín tó fi di pé ẹ̀mẹ́lò níta sí sọ fún gbogbo ẹ̀yin èèyàn ẹ mọ̀ pìlẹ̀ yín tábà rọ̀ sọ fi bá ní látàǹsà àṣìlákà yá fàtà mú ń gbọ́. látàǹsà àṣìlákà yá fàtà àlùmánì láàmà tẹ́ntẹ́sí. Wallahi ọlọ́run ṣàánú àfáàrọ̀ sọ fi púpọ̀ níbi orin tọ́kọ̀ òun àtòníláwà níní àtòjádàbíyà ni ẹlòmí ò mọ ìpìlẹ̀ rẹ̀ gan. Ibi àyèmọ̀ ìpìlẹ̀ ká mọ́ dúró sójú kan ká mọ́ ní ìsìnkọ́ mọ̀ ló mú ẹlòmí ìdẹni àbùkù. Ẹ dákun ṣe bá àwọn yìí ń la rí tí bàbá onírú gbogbo ń gbé kámẹ́rà jáde níjò ní ó wá yà àwọn ọmọ kéékèèké tí kéwú òye à ń bọ̀ níbi yìí tán ní tán pè ní Muhadisu Adéwọ̀lú. Àbọ̀ ọ̀fà tó bá bí ọ̀dà owó gbé sàtífíkẹ́tì tó gbé jáde kúrò ní Cairo gbé jáde níwọ̀n tó ní kò sórú ẹ̀ wọ́n tó gbé mọ̀kúbùlù jáde ẹnìkan tọ̀ pé kò sórú ẹ̀ ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. látàǹsà àṣìlákà yá fàtà. Kí ló gbé wa lọ bí látàǹsà àfáà mi àrọ́mọdé ọmọṣẹ́ òtájú làdábì ni àmọ́ ibi ìbò tó ó wá nẹrùn ibi tó ti nẹrùn náà ti kàn lábùkù bẹ́ẹ̀ ní ìsìtọ́kàn yín lábùkù ìbẹ́ ilé òtò yín àmọ̀ wò. Níbi fàáfàá wá lórúkọ ti jáde fún ẹ̀gbọ́n rìsálà Sajinu Zaman bó wá fẹ́ jẹ́ sáání ni ètò ra wọlé yìí mo ń gbọ́ látàǹsà. látàǹsà àṣìlákà yá fàtà ilman ila ma tẹ́ntẹ́sí. Ìfẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ yìí náà. Lára yín tí ẹ̀ ní confidence àti jáde báwa ti jáde yìí dákun ṣe kìíní ń sọ̀rọ̀ ẹ wá ń kọ́ pé bàbá Khalifatul Adabiyya kí ló dé tí àwọn ò mọ fèsì fún àwọn ọ̀rọ̀ ẹ̀sìn mọ̀nà ìbéèrè náà ò tí pọ̀ jù ẹni bá béèrè ìbéèrè bó fẹ́ dáhùn ni. A'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمرهم إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. Mo tún bẹ Ọlọ́run pẹ̀lú ayé alájà àgbàta wà yìí afáàmùtí ayé alájà àgbàta wà yìí mo tún fi ń bẹ Ọlọ́run gbogbo tí ó sọ bàbá Khalifatul Adabiyya di principal Ọlọ́run mọ́ jẹun rí. Ìyẹn mẹ́lẹ́ni tí a fẹ́ jọ ní ẹ̀yìn rò bá principal trend ni over 2 decades kí ló ń pè decade kan kí ni decade kan a sì fẹ́ bọ́ wá àwọn tí ó sanwó skul rẹ̀ mí báyìí. Bí century yàtọ̀ sí decade. Ìmọ̀ ìbáyìí. Ọdún mélòó ló wà ní decade kan? Ọdún 100. Allahu Akbar.
ọdún mẹ́wàá. Allah, okay. Sani over 2 decades, be 20 years. Bàbá principal tá à ń sọ yìí, ní ìyí táwa rí kọ, wọ́n ti bá èèyàn 53 jà. Lórí irọ́ ni o, tó ṣe pé táwọn ẹ̀pọ̀ ń jà lórí òótọ́ o, èèyàn 53. Wọ́n ti bá wọn jà. Èèyàn káwà jáde kẹ́ bàbá àlífà tí Ọlọ́run ní jẹ́ kálífà tí wá rí bẹ́ẹ̀. Gbogbo ìgbà táwa bá jí láàárọ̀ nínú wa máa ń dùn pé ibi táwa ti tẹ́wù rèé. وما كان في يولد عقبه دوما به نتفخر دوما به نتفخر بين العاجم والعرب. bàbá wo bàjẹ́ nílé wọn bàjẹ́ lájò bàdélẹ̀ lábá ọmọ ní ọmọ Kamaluddin àwọn lábá àṣìṣò mọ́ wa. دوما به نتفخر بين العاجم والعرب. فخري بعلمي مصدر بشرايا ذا خير. Abba Muhammad al-Bashir, bàbá principal tá ń wí yìí, àbí ká ní bàbá yín, tọ́rọ lóòrùn jẹ́ ká ní bàbá bú. Èèyàn 53, over 2 decades, ló ti bùjẹ́. Ọlọ́mọṣẹ́ wá dìgbò lúgi, ó ṣàmì fúnra rẹ̀. Kí ẹ̀kan wá jáde nísìn, kó lásà sí ni. Èmi ní àṣàṣíkọ́ o, Ọlọ́run jọ dá fáfá wa ẹ̀ṣọ̀ òkè. Wọ́n ní tó bá jásà sí ni, àfáwà àgbà, Sheikh Isa Akíndélé, wọ́n náà ń ṣe rúkìá mú. Ẹni yóò ní ìdí rúkìá. Ìgbéraga àti mọ́mọ́, bẹ́ẹ̀ mi ṣe wà yí nísìnyí, ìyìn ní sọ tí mọ̀. Àti kéwú ni, àti ọ̀rọ̀ ní ni, kódà ìdí ìwé, dédé bí tó bá mọ̀, òun ni kò sọ mọ́. Ẹni wà yóò mọ dédé tó mọ̀, òun ló ń kábùkù bá. Àṣàṣíkọ̀ kọ́kọ́. إذا كنت لا تدري أبيك فتلك مصيبة وإن كنت تدري فالمصيبة أعظم. Èèyàn 53 bàbá principal wọ́n bá bàbá kẹtù wíjà ṣóǹkà mọ́kánì alákọ̀ọ́kọ́ nù ọba gàmà wíjà ọba bàbá wọn Oníkìjìpá jà torí wọ́n ti di mufti ń gbà wọn part 1 nù wọ́n bá Afa Abdulrahman Ahmed wọ́n bá wọn jà láwọn tó ní TMC nù ọba Sheikh Dhikrullah Shafi wọ́n bá wọn jà Sheikh Imran Eleha wọ́n bá wọn jà Sheikh Komarudin Ajala wọ́n bá wọn jà Dr. Said Ahmed Rufai wọ́n bá wọn jà wọ́n bá Ahlus-Sunnah Scholars jà nílẹ̀ Yorùbá. La ilaha illallah. Ìyẹn kan ló bá gbogbo àwọn táǹkà yìí jà o. Ó dé yẹn mẹ́sàn-án. Babalágbé ni wọ́n dáràn lọ́wọ́ wọn. Professor Laro wo èyí sẹ́yìn lọ́dọ̀ wọn. Dr. Ibrahim Abdulbaki Muhammad èèyàn bú ni lọ́dọ̀ wọn. Professor Kakuri èèyàn bú ni lọ́dọ̀ wọn. Sheikh Komarudin Yunus ọ̀tá wọn ni. Sheikh Abdul Qadiri Afọwọ́baṣọlágbẹ̀rú Ìmáàmù Nàìjíríà èèyàn rédèrèdè ni lọ́dọ̀ wọn. Sheikh Dr. Hussein Arikeosola àfáà tèmi èèyàn dáradára ni lọ́dọ̀ wọn. Ilé kéwú Sheikh Alimi lọ́wọ́ pé èèyàn ń takò ilé Sheikh Alimi kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́tálẹ́kù ilé Sheikh Alimi Ọlọ́run sì ní jẹ́ kí bàbá ọlọ́lọ́ba lónìí wọ́n ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bí mo sọ. Tẹ́ni tí ń takò ilé kéwú tán gbé kalẹ̀ sórí rédíò òun ní wàá sọ pé àwọn fẹ́ fi mú ti lọ. La ilaha illallah. Kò tán bẹ́ẹ̀ o. Sheikh Kamaluddin bàbá alájẹ́ àgbà al-Mujaddid al-Akbar wọ́n bá wọn jà. Ò ń gbọ́? Na'am. Àdàbí as a whole wọ́n bá wọn jà. Then tán sọ yìí. Sọ̀hábà generally pé kí ẹ̀ má dá sọ̀hábà kan sí ẹni táwọn wí ìbàjà. La ilaha illallah. Àwọn sọ̀hábà nù. Lẹ́yìn náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú táwọn ní principal versus Abu Huraira. La ilaha illallah. Àwọn aláìmọ̀ ara. Orú yín. Bẹ́bá jáde tẹ bá ń sọ̀rọ̀, àánú yín a máa ń wò yí tàánú ni. Pé kí ló wá ṣẹlẹ̀ tí orí yín wá dọ́ta báyìí? Wà fẹ́ sí kan tí kan ó gbé kan nínú yín. Àbò ní funfun jáde sẹ́, ó wá mú àwọn tí wọ́n yanjú nínú kéwú. Ó dá àwọn tẹ́ ń bá jà níjọ́ òní yìí. Ẹnìkan ṣoṣo ló jáde ló ń kọ orin. Ó lè yọ orin táfà náà rí ìlísì lójúmọ́. La ilaha illallah. Tẹ́ bá fẹ́ tú àṣírí ara yá tú àṣírí yín nísìn. WhatsApp group tẹ́ ń drop orin sí. Ìrú ó wà, ògìdì ó wà yóò drop orin. Ẹsẹ̀sẹ̀ wá wo orin tó wọ standard. Lẹ́wàá mú lẹ́wàá posti. Ẹ sì mọ̀ parọ́ ìmọ̀ yìí pọ̀ bẹ́ẹ̀ sì òdo ló pọ̀.
ọ̀tọ̀ gẹ́ni tí mo bá pọ̀ jù ní wọ́n máa ń di tàṣetánì nímọ̀ rárá bó ti lè kó mọ́ èèyàn kan ló jáde tí wọ́n o WhatsApp group náà wọ́n ń drop orin sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá òkèlè standard wọ́n post ẹ̀ lẹ́gbà ìyí sajinu zaman ẹlẹ́wọ̀n gbà ìbóni tó kọ́dà láàrin wọn ṣé bí mọ̀rẹ̀ ti mọ́ náà nù ìyí dìde ní rìsálà yìí ìkan nínú àwọn ọmọ wa ń chaàtì rẹ̀ pẹ̀lú lárúbáwá ó sá lọ ni àbá yìí ṣó ń tẹ̀lé mi principal versus Abu Huraira versus Muawiya versus Abubakar La ilaha illallah. lẹ́yìn ìgbà tó wá kúrò níbi yìí ó tún wá mú al-Imam Ibn Taymiyyah Allahu ta'ala anhu. dárákùnrin tí gbogbo èèyàn lọ́ta rẹ̀ aláwọ̀ pé lọ́ta ni ẹjọ́ di Monday tó ń bọ̀ yìí ẹrú Ọlọ́run tó fọ́ igbá tó fọ́ kò mẹ́lẹ̀gbẹ́ túká ó já mọ̀ pé àṣàsí ni bó tẹ̀ jẹ́ pé ìwíkú lòun náà wí kò sí mọ́nì kankan lára wọn àwọn náà lẹ́gbọ́ àṣàsí náà lẹ́gbàdo La ilaha illallah. ẹnu principal kò sí mọ́nì mọ́ èyí náà ló wá sí lọ́rin ní gbogbo àwọn àfáà tó dìde náà ń pa ìwò ṣe tí wá kú La ilaha illallah. ní Kùránì sì jòyè wa pé ẹni kankan ò ní kú àfi àwọn tọ́lọ́run bá pa aláṣẹ program ní ìsàwọn kan mẹ́sẹ̀jì wa páwọn ó pa wá ṣùgbọ́n àti sọ bí ta ti ṣe program fún yẹn sí mọ́ bọ̀kẹ́ wá pa wá ìyẹn ọkọ̀ burúkú yìí ó bá al-Imam Ibn Qayyim afá náà mọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ kò yanjú al-Imam Muhammad ibn Abdul Wahhab yíò tẹ̀ dáná òyìn ó dáná lọ́wọ́ rẹ̀ tíra tí bàbá tó bí principal yìí sọ pé lẹ́yìn Kùránì òun ló kàn al-Imam Bukhari Allahu Akbar. ó ní Imam Bukhari afọ́jú ni kò mọ̀ kí ó lẹ́yìn ìgbà tó bá yá rẹ̀ ìjẹ́ tó lóun bá yá Imam Bukhari jẹ́ ó wá tọwọ́ bọ̀ tíra ó ṣẹ̀ṣẹ̀ wá wọ̀ Sahihu al-Bukhari. Allahu Akbar. Gbogbo Kingdom of Saudi Arabia ìjọba bámílákà pátápátá ó tọwọ́ bọ̀ jọmọlúàbí wọn. Ó gbọ́ yí agbẹnusọ tó wà lẹ́ Haúsá náà ọ̀rọ̀ kan lòun náà dá tí ò fi lè wọbẹ̀ mọ́ o ó tún wá parọ́ ìjọ tó wá tún bí wọ̀dá tún jáde kó sọ pé báàbù bìlá ní òjò wọ Saudi mọ́ òun ló sọ tó wọ́n fi bá in tó òjò wọ Saudi mọ́ ayé ògbọ́. Ayá illallah. Àwọn ulama Ahlus Sunnah wal Jama'ah Ibn Baz bàbá Ibn Baz Uthaymin bàbá Albani ẹni yíyákàyákà wọn ìgbà tó kúrò mẹ́ta ó fọ́fẹ́ ó dìbàdàn lọ́dọ̀ àwọn àfáwà ìṣẹ́ òkèlú àwọn àfáà Abdul Fattah bá mú hankachifu kí n lójú mi jáde. Idha kunta la tadri fatilka musibatun wa in kunta tadri fal musibatu. Yíò gbọ́kọ́ ló yẹ kó lò àyá ulama'a ad-dini fi ardi Yorùbá. Ẹ̀yin àgbàlagbà wọn lè Yorùbá ìdìde. Afiqu waruddul kadha daf'an limillati. Ẹni tó fẹ́ dẹ̀sì rú yìí dáfún á kí ló pé? Daf'an limillati. Ìdìgámù gẹ́gẹ́ ìrìgbó náà ó yá wíkìrá rẹ̀ kí n gbọ́. Daf'an limillati. Tún wí láti bẹ̀rẹ̀. Ayá ulama al-haqqi fi ardi Yorùbá. Afiqu waruddul kadhiba daf'an limillati. Daf'an limillati. Daf'an limillati. Ọlọ́mọ akẹ́lẹ̀ jágbà wọ́n ti ṣe kí ó lọ́sọ̀ mú gbọ́. Ayá ulama ad-dini fi ardi Yorùbá. Afiqu waruddul kadhiba daf'an limillati. Bálẹ̀ jágbà ti kọ́ àkápì pé ó nù. Allahu Akbar. Ìdìgámù gẹ́gẹ́rì é. Kúnnà. Ẹni yóò dúró síbẹ̀ o. Ìgbà tó kúrò ń bẹ̀ tán, ó wá bọ́ sí ọ̀dọ̀ bàbá Mad. Wọ́n fẹ́ lọ kílèmù nǹkan tí èṣe ti wọn. Níbàdàn ni, Mad láàárọ̀ bí. Ìgbà tó kúrò ń bẹ̀, ó bọ́ sọ́dọ̀ Sheikh Mustapha Zuglul. Ẹnìkan ṣoṣo náà ni o, táyé lè mọ gbọ́. Ìṣẹ́rí problem tó wà mẹ́rin pé ọ̀pọ̀lọpọ̀ gan mọ̀ pé èèyàn kéèyàn ní gbọmọ̀ ọmọ bí wọ́n ṣe sọ. La ilaha illallah. Ìgbà tó wá kúrò ń bẹ̀
wọ́n wá bọ́ sí Daaru Dawa. Allahu Akbar. Wọ́n kúrò ńbẹ̀ ó bọ́ sọ́dọ̀ Professor R.D. Abubakar. Wọ́n kúrò ńbẹ̀ ó bọ́ sọ́dọ̀ Ọlọ́run ló mẹ̀rú ẹ̀. Bàbá wa àgbà Ọlọ́run ló mẹ̀rú ẹ̀ lẹ́dẹ̀. Adamallahu hayatahu. Nínú àrọ́mọdọ́mọ wọn náà ni o. Wọ́n kúrò ńbẹ̀ ó bọ́ sọ́dọ̀ Rọ́bítọ̀. Lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ Mufti ilẹ̀ Yorùbá. Bàbá àgbà ní wónù. Mufti tó ẹgbẹ́ tó wá sọ Lárúbáwá yóò fẹ́ lè mọ̀ pẹ́nu wọn lá. Mufti tó kéwú yanjú yàtọ̀ sí kéwú sànàwí. Wọ́n kúrò ńbẹ̀ ó bọ́ sọ́dọ̀ àfáà àgbà onímọ̀ àgbà ni Sheikh Abdulbasit Al-Ketui. Allahu Akbar. Àwọn tó lọ Cairo tán máa tán yanjú nù. Orú wọn láà sọ pé bí èèyàn bá fẹ́ mú yàn jáde àfáàmù tí ò gbọ́ pé mo fẹ́ náwó èèyàn jáde ẹ wà mẹ́ni tó yanjú jáde ẹ mórú ẹ̀ wá èé ṣe irú adéwọ̀lúhùn. Pósìtì sàtífíkẹ́tì rẹ nítorí gbé jáde kúrò ní Cairo pósìtì ẹ̀ kárí tó bá yàtọ̀ sí mọ̀kúbùl. Àfáà yìí ìgbà tó kúrò ńbẹ̀ lọ́dọ̀ Mufti ilẹ̀ Yorùbá ọbọ̀ sọ́dọ̀ àfáà Basit Ketui. Wọ́n kúrò ńbẹ̀ ọbọ̀ sọ́dọ̀ àfáà Blakim Ọwọ́ṣọ. Wọ́n kúrò ńbẹ̀ ọbọ̀ sọ́dọ̀ Malam Yusuf Adépọ̀jù. Èèyàn kan ní gbogbo tá ń kàkàlẹ̀ yìí o. Èèyàn kan ní o kò pé méjì o. Wọ́n kúrò ńbẹ̀ ọbọ̀ sọ́dọ̀ Dr. Abdulmumin Ọmọlájà. Wọ́n kúrò ńbẹ̀ ọbọ̀ sọ́dọ̀ Barrister Abdulrahman Ahmed Sayi tó ti di Justice Sayi báyìí. Justice Sayi wa Ìtàdàmíyà. Wọ́n tún dọ́dọ̀ tiwọn. Wọ́n kúrò síbẹ̀ ọbọ̀ sọ́dọ̀ Saidi Shitu. Ọkùnrin bẹ́ẹ̀ ọtún la ilaha illallah. La ilaha illallah. Wọ́n tún lọ sọ́dọ̀ bàbá olùkọ́ àgbà. Bàbá sọ pé àwọn tó jogún àwọn bàbá wọn tí wọ́n balẹ̀ bàbá wọn jẹ́ bá ti ń dúpẹ́ nílẹ̀ alájẹ́ àgbà táwọn bàbá wa ní Máòdì láàárọ̀ bí tó ń dúpẹ́ nínú àwọn tí yóò rí tínú yóò mọ̀ dùn ní àwọn àrọ́mọdọ́mọ olùkọ́ àgbà. Ọlọ́run kẹ́ bàbá náà débi pé kàndá kan ò sí nínú ọmọ kò sí nínú àrọ́mọdọ́mọ kò tún sí nínú àrọ́mọdọ́mọdọ́mọ. Tó wá tó bẹ̀ lọ́n pé Ọlọ́run o nídìí ilé tìtù wa náà Salman ọlọ́mọdé kí kàndá hàn bẹ́ẹ̀ o ó tó bẹ̀ lọ́n. Mi ò bí ò fẹ́ràn létí yìí. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Fi ardi Yorùbá. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Àbáwá Muhyiddin Aláìyá Al-Muhandis akọrin àgbà ni. Òun ni wọ́n ń pe gbogbo àwọn ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá tẹfẹ́ bọ́lọ̀ dáadáa tẹfẹ́ kú dáadáa. Alaykum bi hifdhi dini fi kulli lahadati. Àbá mo ti àfáà mi ò fẹ́ kú dáadáa. Torí tó bá fi lè pẹ̀rẹ̀ ẹ̀ láàfáà tọ́lọ́run wá gbégbà fún ọ táyé ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tó wàá ròdòdòdò máa bá wọn sọ pé àwọn ẹni yìí o ayé ti dáyé social media o. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wọn ẹ má tẹ̀lé ń tán sọ o. Kó o tẹ̀lé jáde sórí social media tó o máa sọ fún àwọn ọmọ rẹ̀ àpẹẹrẹ kó o ní bọ́lọ̀ dáadáa nù tó iṣẹ́ tí àwọn àáfàá jogún lára ànábì Ọlọ́run oníkíni ìtọ́lọ́run sọ tánàbì sọ kò ṣe ní tí bàbá pín sí bàbá sọ. Allahu Akbar. Ayá ummatal Islami fi ardi Yorùbá. Alaykum bi hifdhi dini fi kulli lahadati. Ó bá sọ́dọ̀ olùkọ́ àgbà Professor Khidri. Bàbá àgbò ní kéwù ní. Tálíbáríkà kún ara wọn kẹ́kẹ́kẹ́ wọ́n bí síta wọn náà níbi ká ya dìgbòlugi. Kéèyàn kan máa wá fẹ́ kọ́ ránà bàbá tí wá pẹ̀lú dìgbòlugi. Ọlọ́run o. Ṣé eré lẹ́tẹ̀ rò bẹ́ẹ̀ wọ́n bá débẹ̀ nílé alájà àgbà ìjọ ilẹ̀ gbọ́jà ọmọ rí àdó àrọ́mọdọ́mọ. Wọ́n wá léra wọn sórí àtẹ. Ọlọ́run bó ti ṣe àwọn ọmọ alájà àgbà àrọ́mọdọ́mọ alájà àgbà tó fi dórí àwọn ọmọ kéwú tó pé bí tí bàbá alájà àgbà gbẹ́sẹ̀ sí òun náà gbẹ́sẹ̀ sí tí ẹ̀yin fi ń tò báyìí Ọlọ́run in tí ó yí padà Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí wa láíláí. Àmín. Bí èèyàn bá ń ka orun tí mò ń ka yìí ó bá jẹ́ pé bàbá èèyàn ni tó kí ó lọ́dọ̀ rẹ̀ ní wùwà dìgbòlugi báyìí ó tó tí yóò máa sunkún sí tó wà sunkún látara ọ̀dàlẹ́ pé ojú yín ti fẹ́ fọ́ kí ló fẹ́ kún àfáà mi ló ya dìgbòlugi. Lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ Markaz Nàìjírí wọ́n débẹ̀ lẹ́yìn náà wọ́n bọ́ sọ́dọ̀ Sheikh Badru Alfa Ilé Ami wọ́n bọ́ sọ́dọ̀ Dr. Fadil gbogbo ìwó scholars àti ìwó wọ́n tún kó wọn pọ̀ Honorable Yẹpẹ̀
lẹ́kọ̀ọ́ ọdọọdọ ẹ̀ wọ́n kúrò ń bẹ̀ ọlọ́run bá sábà ṣàlékún àlàáfíà fún àfáà àwọn àgbà orí àwọn mẹ́ta wọ́n dọ́dọ̀ yìí náà wọ́n kúrò ń bẹ̀ ọdọọdọ àfáà Sheikh Abdulhakeem Kutubi wọ́n kúrò ń bẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sórí mufti. La ilaha illallah. sẹ́yìn nìkan ni inú orí yìí ò wá pé gbogbo yín tẹ̀ ń bọ́ sórí social media tẹ wá lọ bọ́ sínú Quran bó bá tẹ̀ jẹ́ pé èyí tí agbẹnusọ yín sọ pé ó ń ṣẹlẹ̀ òun náà ni tẹ wá tora yín jọ gbogbo tí tó wà nínú kíní ta máa ń kà yìí nígbà táwọn akéèké tọ́mọ́ fi ń ba burú tó wà lára jẹ́ gbogbo orúkíà yìí wala yuflihu sahiru haythu ata wa tabahu ma tatlu shayatinu ala mulki Sulaiman kẹmọ̀kẹ́ kẹ wá sùkò fàdúwà kẹ ṣe ara yín jọ pẹ́tọ̀ wọ́n lásàsí ló ń bá bàbá wa jà o táwọn sì sọ pé kí iṣẹ́ àṣàtì lẹ́yìn bá tẹ àrùn bá sàsí ni ṣé ìranù tẹ́ ń ṣe lórí social media ilé ẹ̀kẹ́ mi ṣe nítorí kẹ mójútó ẹ̀ mójútó ìranù bọ́ sórí social media mọ́ wíwíkúwí nítorí kẹ bọ́ síbi kẹ mọ́ sunkún bẹ́ẹ̀ bá ládùúgbà tó wá pé tó ń ṣe wọ́n lóòótọ́ nù ẹ lọ sọ́dọ̀ àfàwà Isa Akíndélé wọ́n ti sọ fún yín o أيا علماء أيا أمة الإسلام في أرض يوبا عليكم بحفظ الدين في كل لحظة. orin wọn ò dúró síbẹ̀ tẹ̀síwájú. أيا علماء الحق في أرض يوبا أفيكوا وردوا الكذب دفعا لملتي واتباعه الجهال حقا جهالة هم يدعون العلم من دون حكمتي وهم يدعون العلم من دون حكمتي. ọ̀tọ̀ ni tí mo fẹ́ sọ àmọ́ ibi tó wí òun dùn mọ́ mi واتباعه الجهال حقا جهالة. àwọn tó yanjú nínú ọmọ kéwú tó jẹ́ ọtọ́ yanjú nínú ọmọ kéwú tó yanjú àfàmù tí ò tẹ̀lé mi mọ́. حقا جهالة. àwọn lè lé dànù àwọn dìde ní ọmọ tí wọ́n kó mọ́kù búlù jọ tí wọ́n yanjú àwọn lè wá yẹn bàbàrà. وهم يدعون العلم من دون حكمة. àwọn bá jáde wọn á wọ àlìkínbà dìde kan ó bọ́ sórí kútúbà òun fẹ́ máa ṣe kútúbà mufti tiwa ló fi ń panu. àwọn tó wá kù tẹ wá àwọn tó yanjú nínú kéwú tí wọ́n sọ pé àfà bẹ́ẹ̀ kan ní bàbá rẹ̀ máa ń ṣe ó lé wọn dànù. ó wá pọ̀ àwọn ta ní tẹ̀gbẹ́ wa atba'uhu al-juhalu haqqan jahalati. واتباعه الجهال حقا جهالة وهم يدعون العلم من دون حكمة. kí máa mú ní sọ̀rí ní ìjọ ní gùnmọ́ ẹ̀yin tẹ wá ń béèrè pẹ́tẹ́lẹ́tẹ́ pé ṣe píríncípàlì kan ni tó bá wọ́n sọ̀rọ̀ àwọn asọ̀rọ̀ mọ̀nà dìdìrì níyìn ni ìjọ wò lẹ gbọ́ pé kí píríncípà máa bá wọn ọmọ kéwù rẹ̀ àbọ̀rọ̀ kó máa pìtàn àwọn ẹbí rẹ̀ àbítọ̀ bàbá rẹ̀ kádàbí àtàwọn ajáde kó fẹ́ dá sí kí ló kàn wá. àmọ́ ìsìláàmù yìí kìí ṣe ìsìláàmù secondary school yín ìsìláàmù tó kan gbogbo ó dá Ànábì Dáúdà ó gbọ́ bí ṣe rí ìgbéraga bá ti yín jẹ́ kódà bẹ́ẹ̀ ni gbogbo fẹ́ pe Ànábì Ọlọ́run kò ní fi àpẹẹlẹ pé Dáúdà ṣe ẹ̀dàpọ̀ ẹni tó lè pe Dáúdà báwọn yóò wá pàdé orú mufti ní onílárúkọ ọmọ lórí. ọ̀dà Ànábì Dáúdà yìí ṣé Ànábì secondary school yìí ni táà fi lè dá sí àbí bọ́ọ̀bà Ànábì secondary school yìí ni pé Dáúdà wá sọ kalẹ̀ sí secondary school yìí o kò kàn wá àmọ́ tó bá ti jẹ́ àjọ nínú Islam pé ṣe kí ni ó kàn wá tẹ́bá wá fẹ́ dín wá àbùkù yìí kù tí mo sì mọ̀ pé dábà ní mo ti sọ́njọ́ ní dábà ní kò lè rẹ̀ yín ẹ̀ tún jáde ẹ̀ bá ti ń jáde ẹ̀ mọ̀ gbọ́n tí ó mọ̀ bà yín ní jẹ́ náà ni kódà ẹranko onírùgbọ̀n funfun ọmọ bàbá aláwo yẹn là ń retí
àtìgbà tó ti pa irọ́ pé bàbá kan ò ní kíní kan, bàbá kan ò ní kíní kan, tá a jáde pé bàbá ti wá ní, àtìgbà wọn ló ti sá padà wá. Padà wá, at least bí full scout sheet 15 rẹ ó ń bẹ lọ́wọ́ ti wá. Ànábì Dáúd alayhi salatu wa salam kìí ṣe ànábì secondary school yìí. So èsì fẹ́ni tó ní kílé tó máa ń dá sí ni pé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ tí òòjọ́ mọ́ ti wá, bẹ́ẹ̀ ń pàtà àdúgbò yín, ẹ̀yin àtàwọn ọmọ kéwù yín ń jà. Ẹ pé mo sọ pé èyí tí lẹ́yìn fi kàn wá mufti Ìlọrin ni. Gbogbo alásìjọ́ ní lọ́rin, ẹni kò lè wá fẹ́ borúkọ ìlú wa jẹ́ ká mọ̀ wá wò ràn. Ọmọ tó wá pẹ̀yìn àtàwọn ọmọ kéwú yín bá ṣe mọ̀ wò yín rè. Nígbà tó náà wò dé ẹ̀mọ́ tí tó jọ nígbà tí dìdì yẹn ní wọ́n rìkúùtì àwọn ọmọ. Ó dàbí kí ní sí kíyàn lé Professor Jimba dànù. Ọlọ́mọdé ara burú kọ́ wá mórù mi tẹ̀gbẹ́. Wọ́n lọ́wọ́ kù tí kó náà mọ̀ wá gàpá láwọn akúrí gbogbo. La ilaha illallah. Bí yóò bá tẹ̀ wá kọ̀rẹ́kì ọ̀dọ̀ wa náà ló yẹ ká kọ̀rẹ́kì secondary school yìí. Àbí? Àwọn ṣẹ̀sùn ní yunifásitì. Àbí? Yorùbá sì wá jàrábà yín nǹkan tí ò tó nǹkan, ẹ̀yin náà ń sọ pé ní yunifásitì kọ́lẹ́jì lẹ ní. Ṣé ẹ̀ mọ̀ tí ẹ rí pọ́blẹ́mù ni pé kìí ṣe pé wọ́n ṣe pé wọ́n ní ìyákùntà látàdìrítà wímọ̀ wí. Wọ́n mọ̀ o, but wọ́n jẹ́ dákẹ̀ tó mọ́ ń pọ́n ìrọ́lé. Ṣé àwa tá wà ní yunifásitì táà ń ṣe Islamic studies, táà ń ṣe Arabic, bàbá lè tún ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń bàjẹ́ ṣe kí wọ́n làwọn náà wà ní yunifásitì? Àyà ulama al-haqqi fi ardi Yorùbá alaykum bi hifdhi ad-din fi kulli lahadhatin. Mo ń gbọ́. Àyà ulama ad-din fi ardi Yorùbá alaykum bi hifdhi ad-din fi kulli lahadhatin. Mo ń gbọ́. Wa atba'u al-juhalu haqqan jahalatin wa hum yad'una al-ilma min duni hikmatin. Bí ọ̀rọ̀ tí mo wá ń sọ pé bàbá mufti Ìlọrin là ń dìfẹ́ǹdì tí ò bá wá yí ọ, jẹ́ wọ́n fún ẹlẹ́sàpù kan. Bàbá ìmámù àgbà fún gbogbo ìlú Ìlọrin ṣeṣéhù ní. Bàbá ìmámù àgbà fún gbogbo ìlú Ìlọrin mi'a fil mi'a tó wá ní 100% àdàbíyà ni wọ́n tí ò látakò. Ọmọ kí wà lájá àgbà ni wọ́n tí ò látakò. Wọ́n mú ọmọ wá sí Markaz àbí wọ́n á sì mọ́ lọ́bẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti jẹ́wò. Ṣé Markazi ni wọ́n? Àbó ògbọ́. Ìmámù gbogbo Ìlọrin náà jẹ́ lẹ́ni kí o fi lè bínú. Ẹni bá jẹ ìmámù gbogbo ìlú gbogbo tó ń bẹ nílùú náà ìjádàbí ni ò jẹ́ Markazi jẹ́ ó súnà. Wọ́n wá bí ń pẹ́ta ní ìmámù àgbà lu yín nísìn. Kódà kó jó ní súnà kó mọ́ gbà fún ti kó mọ́ gbà títí ìmámù Ìlọrin. Ta ló pè ìmámù rẹ̀? Ìmámù àgbà náà ni pé ẹ jẹ́ kó dópin lẹ́nu yín tẹ́mọ̀ wá ní ọ̀rọ̀ náà kàn wá. Mo sì ń sọ̀rọ̀ kan lẹ́lẹ́ẹ̀kan yìí mọ̀ bí a mo orin sọ dáadáa. Èyí tó bá tún jáde nu yín tó wá dárúkọ àbòsí ìyàtún orúkọ tá lọ́ǹtì fún yín ẹgbẹ́ orí social media láwà yìí kò ní tálára yín bọ̀rọ̀ o. Ẹ̀yin ìjọba bá principal mo ń bẹ̀ yín ni ìyìn tí sọ orúkọ tá lọ́ǹtì fún yín ìjọ aláṣọ ẹ̀wọ̀n lápè yín. La ilaha illallah. Kódà àwọn àbàdé pípẹ́ èyí tó jẹ́ Sàjínù Zaman pé tó bá tún fẹ́ padà lọ́wọ́ pásọlékéwù rẹ lọ́wọ́. Torúkọ náà ó bá ti bà yín nú jẹ́ ẹmọ́jà gbábò sí ìyàtúnmọ́ o. Wa atba'ul juhalu haqqan jahalatin. Ẹ mọ wọ̀rọ̀ yín dáadáa kẹ́ tó jáde. Wa hum yad'una al-ilma. Allahu Akbar. Wa hum yad'una al-ilma.
mo ń gbọ́. وأتباعه الجهال حقا جهالة وهم يدعون العلم من دون حكمة وأتباعه الجهال حقا جهالة وهم يدعون العلم من دون حكمة وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمرهم. Kí ni bàbá principal ń ṣe? Ìdájọ́ tó yanjú tí ò sí kankan tí ìdájọ́ tí ò rújú tó ń bẹnu Kùránì tó ń bẹnu Súnnà àwọn èèyàn wọn gbàdísì gbọ́. Kò sí tó gbàgbọ́ nasikh wal mansukh wọn gbàgbọ́ ìdájọ́ tó hàn ní Kùránì tó hàn látọ̀dọ̀ òjíṣẹ́ Ànábì Muhammad táwọn Ọlọ́run rán kò tọ́ fún mùmínì kàn mú gbọ́. wala mu'minatin ìjọkùnrin ni ìjọbìnrin ni ó tó péré mùmínì. idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim. Òfin tọ́lọ́run bá ti gbé kalẹ̀ kò tọ́ fún ẹni tó bá pè é mùmínì tó ń pàpẹ mára àfá àgbà lórí òdo kò tọ́ fẹ́nìkan kó ní òun ní àìdíà nípa òfin tọ́lọ́run ti gbé kalẹ̀. La ilaha illallah. A ní Ọlọ́run gbé àná àwọn ànábì rẹ̀ kalẹ̀ pé màásùmùnù ni wọ́n. Kódà Ànábì Muhammad ó ní ní yaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. Èyí tó ti ṣe sẹ́yìn níbi àwọn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́wẹ́ nípa Ànábì Ọlọ́run kan bí kàbáyé rí ẹ̀ṣẹ̀. Níbi àwọn alámàm àwọn ẹ̀ṣẹ̀ bí ká lọ ní sí ká jáde kàmọ́ mi pé ṣe bá lẹ̀ ká tẹ̀ ẹ́. Àwọn Ọlọ́run ti foríjì ọ́. Kódà wa ma ta'akhkhara. إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمرهم. Ẹni tó bá wá lóhun ní àìdíà mi yàtọ̀ sí tọ́lọ́run kí lọ́lọ́run wá wí. ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا فقد ضل ضلالا مبينا. Ẹlọ́kọ̀ àwọn àlúmà Ànábì Muhammad ká tó mọ bọ́rọ̀ lọ ẹrú Ọlọ́run kan pè mí ní àná gbátá ń sọ̀rọ̀ lórí ó ṣe program kò ṣe program wọ́n wá sọ̀rọ̀ wọ́n ní kìíní kàkẹ́ pé ṣé ẹ̀yin kàn ń ṣe program kàkẹ́ ṣé ẹ̀yin ò nílé kéwú ni àbí ànílé kéwú ẹ̀yin ò wá ní kàkẹ́ tẹ́ bẹ́ẹ̀ ṣe ń lé kéwú àní kódà inú prógrámù yìí náà ti ra máìkì fún wa náà ti ra oríṣiríṣi nǹkan fún wa. Àmọ́ kó máa di pé wọ́n sọ prógrámù di prógrámù bára ogun kan náà sì máa fi ń búyàn òun ló jẹ́ ká mọ pósìtì account number àwọn ni ẹ̀rí rò àmọ́ o bí ẹ̀ máa fẹ́ lu ayé tó fẹ́ ráyé lò yóò sọ pé ti gé tí òun lọ ni o yóò ṣe bí àṣàkẹ́ nǹkan bá nídìí ẹ̀jẹ̀ kí wọ́n yẹ aṣọ lè kó lẹ nídìí fáwọn tíra ni ẹ mọ post account number káwọn èèyàn máa ṣe dáadáa síbẹ̀. Mo tutù wá gbàgbé bí mo yẹn ń ṣe program lọ nísìnyí mo rí mẹ́sẹ̀jì wọn ní WhatsApp pé nǹkan táwọn ọba yín sọ àwọn làwọn ó kọ́kọ́ síwájú àmọ́ níwọ̀nba táwọn ó ṣe àwọn èèyàn míì wà tí wọ́n lè ṣe ju àwọn lọ. Òun ni ó jẹ́ ká post èyí tá a fẹ́ post yìí o. Ẹni bá ṣe Ọlọ́run ó bá wa fún wọn ní ẹ̀san. Àmín. Ẹni ò bá sì ṣe náà tó láníyàn kó ń fẹ́ ṣe Ọlọ́run gbogbo aláṣẹ́dé. Àmín. Wa ma kana. Wa ma kana li mu'minin wala mu'minatin. Idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim. Ẹni tó ń bẹ̀rẹ̀ pé kílódé tí àlífà tí wọ́n ò mọ treat topic. Èsì rẹ̀ rèé. Ẹ dákun àfàmọ̀tíyàn. Ẹni tó bá fi ọ̀sán rẹ̀ ṣiṣẹ́ ó dà pé olóòtú àbí kíní kankan ló kọrin fòwúrọ̀ rẹ̀ ṣiṣẹ́ má ṣe kíní kan gbogbo ní báwọn kò rọ̀ mí lọ́rùn. Ẹni tó bá fi òwúrọ̀ rẹ̀ àtọ̀sán rẹ̀ ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe é tó mójútó kò ní dalẹ́ kó mọ̀ dààmú kiri mọ́. Allahu Akbar.
àsìkò tó yẹ kí bàbá Khalifatul Adabi yìí ó mọ̀ bàtán jẹ́ controller general ní gbogbo immigration bó ṣe yanjú nínú ìwé náà yanjú bí kéwú ó mọ̀ ya wọn yẹn tó dé yẹn lára wọn níbi kéwú ni kóru bàbá wọn máa wá sánná ní kìrìsì ó ní máa tẹ kámẹ́rà sójú lójọ monday kó mọ̀ bùyẹn jẹ́ ẹ má ṣẹ́rí tí ò bá jọra wọn ẹ mẹ́jà fi wéra wọn o ẹni bá fi àárọ̀ rìn àtọ̀sán rẹ̀ ṣiṣẹ́ kò ní ṣe kí ni kò ní mọ̀ lálàṣẹ lọ́jọ́ alẹ́ ẹ dákun kí lè a fẹ́ ṣe ládàbí yà nísìn táwọn ó wá sàǹsárù ni odidi ọdún kan Friday mélòó ló wà ní ọdún kan àfáà yóò tẹ̀lé ma Friday tó wà ní oṣù kan ní mẹ́rin nínú oṣù méjì ó di mélòó mẹ́jọ nínú ọdún kan kọ́ 4 times 12 Allahu Akbar àfáà yóò mọ̀ 4 times 12 48 káàlà ìlà sàdúkì ó kàfà láti kàlùsà Allahu Akbar odidi 48 Fridays àfáà mùtí ẹ̀ àfọ́ oníwà sí ọ̀tọ̀ọ̀tọ̀ kí ò sí orí tó tẹjúmọ́ kámẹ́rà ẹ̀ fi kọ́mẹ́ntì lẹ̀ àfọ́ oníwà sí ọ̀tọ̀ọ̀tọ̀ 48 nínú ọdún ní òwà sánsọ́rọ̀ Islam tí a sì ní pààrọ̀ àní rìpítì àfà àkálẹ̀ méjì tó bá ti wá lọ́dún kan báyìí tí lọ́dún tí ń bọ̀ wọ́n sì mọ̀ wá fún wọn ní tọ́pìkì ìdájọ́ ẹ̀sìn ó yá bóòlù ṣe ń báwo lóbìnrin ṣe ń mọ́ra bóòlù ṣe ń wẹ̀kú tó bá dásìkò ìjírákìlà náà bí ní ká máa ṣe àwọn oṣù wo lóṣù ọwọ́ ó mọ̀ wá yanjú ẹ̀ kí wọ́n wá ní àlífà àti wà ní kó sì máa tẹ̀fsíìrù inú àwẹ̀ tí ọba rẹ̀ ló ń bá wọn ṣe ẹranko ládùúrú iṣẹ́ tó wọ́n wà níwájú bàbá wa Khalifatul Adabi yìí bàbá wa kọjá principal secondary school o gbọ́ principal àti yìí ní iṣẹ́ òkà lára ẹmọ tẹ kámẹ́rà sójú kiri alòdé olóde gan aṣọ rẹ̀ bí MC òun la ṣe MC a ṣe wá sí a ṣe gbogbo àwọn àyàmọ́ gbogbo nǹkan bàbá Khalifatul Adabi yìí tó mọye secondary school tó ń bẹ lábẹ́ wọn tó mọye secondary school tó wà lábẹ́ wọn ó mọye primary school and Ansarul Islam àwọn tàkà over 250 schools náà ń jábọ̀ fún wọn daily ló mú daily report wa La ilaha illallah torí dìdìrín lẹ́lòmíì tẹ́ bá fẹ́ win argument dìdìrín kan náà onírùgbọ̀n Imam Baba àbí kìnnì kan ló pera níjọ́ ní ó sọ̀rọ̀ kan àfáàsákì ló tẹ̀ direct sí ó wá fi style ó mọ́rọ̀ àlífà wa bọnú ó ní dìdìrín ó ní ẹmọ ẹ̀jẹ̀ yẹn lọ náà mú ní ẹ̀rọ ọmọ tútù ó ti sọ̀rọ̀ lójú ara rẹ̀ pinnu ní tí bàbá àlífà tí wọ́n mójútó ó pọ̀ kí over 250 primary and secondary schools kọ́ mọ̀ jábọ̀ fún yàn lójoojúmọ́ ẹ dákun ibo ni yóò ti ráyè rẹ́gbẹ̀ lórí social media. La ilaha illallah ó gbọ́ Al-Zumratul Adabiyya ilé-ẹ̀kọ́ wa tó pé 100 years ń ní gbogbo West Africa assignment mo fún un kò sí ilé-ẹ̀kọ́ tó ní population ilé-ẹ̀kọ́ Madrasatu Zumratil Adabiyyatil Kamaliyya kò sí ní gbogbo West Africa ni mo wí kò sí ilé-ẹ̀kọ́ tó ní population yẹn. La ilaha illallah ojoojúmọ́ náà wá ń jábọ̀ fún bàbá alájà àgbà tóní ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti ráyè rí gbé Maduddin al-Azhari ló ń bẹ lógidi o ojoojúmọ́ ni wọ́n wá jábọ̀ báyìí ibi làbàdé ibi làbàdé o bàbá Khalifa ò ní àwọn ni grand patron fún Muhammad Kamaldeen University ojoojúmọ́ ọlọ́run fi wọ́n ṣe sábàbí bí wàhálà tí bàbá náà ṣe yunifásitì wá di yunifásitì lójú wọn àwọn náà náà mójútó kó má bàjẹ́ bẹ̀rù wọn ti wá ráyè ìrégbè tí wọ́n ń béèrè. La ilaha illallah Ansarul Islam ẹgbẹ́ alálùbáríkà ni tó tọwọ́ bàbá Alhaji Àgbà dìde tó wá kárí gbogbo ayé wọ́n bá ní bàbá wa international missioner eré lórúkọ bá débẹ̀ rògbà Kaduna lè kala Ansarul Islam wà sọ̀lúnà tó fẹ́ dé láyé yìí tó fi gbọ́n mọ́ Canada tí ò sí Ansarul Islam ń bẹ̀ ojoojúmọ́ ni wọ́n jábọ̀ fún bàbá ẹ dákun ìbọn náà ti ráyè régbè tí wọ́n sọ. La ilaha illallah wà tí báhùn lè jù áàlù haqqan jahalatin wa hum yad'una al-ilma min duni hikmati. ẹ mọ̀ wá pẹ́jẹ́ bẹ̀lẹ́ ti sá èyí gbádéwọ̀ lóhun ẹ wá ń fawọ́ rẹ̀ sókè pé kọ́ mú òru rẹ̀ wá níbo lẹ ti fẹ́ kọ́ mú òru rẹ̀ wá ìbéèrè tẹ́mi fẹ́ béèrè nu
ṣé láàrin wa lẹ ti fẹ́ kọ́ mọ́rù ẹ̀ wá àbí lọ́dọ̀ yín lẹ ti ní kò sógbú ẹ̀. Báwa fún yín lésì méjèèjì, ọ̀dọ̀ yín orú ẹ̀ àìmọye wà, ọ̀dọ̀ wa orú rẹ̀ pọ̀. A ní kò sórú ẹ̀ ṣé la ilaha illallah. Ẹni tó gbẹ́ngbà tó fẹ́ yíwọ́ fún tán, Allahumma ij'alni minal maqbulin. Làdúrà tí ó fi bẹnu nílẹ̀ lárúbáwá kó tó rí maqbulu mú wálé. Òdà tó bá bá jẹ́ pé tóun kọ́ ó mọ̀, kò yẹ kó jẹ́ pé ẹnu ti ní láti mọ gbọ́ pé kò sádìsì. Ṣé ń tọ́kọ̀ òun lásìá rí ni pé kò sí tíra míì tó ń pè ní Sahih Bukhari. Kọ́tàlà àti kọ́tàlà ó di wàhálà. Àfáàyí, bọ́ọ̀lù ti parí tọ́nà wíńdí òní, àtijọ́ wọ wáìtì náà ni. وهم يدعون العلم من دون حكمة وأتباعه الجهال حقا جهالة وهم يدعون kọ́tàlà ìtàdára àwọn kéwú tó ń dàrú máa alábà kéwú kékeré ìtà tó wà ní Kùránì sọ̀rí hàtán tí ò nídìí à ń dààmú ó rà kó tú ìtàn ànábì Dáúdà ọ̀hún nígbà tó wà ní mihrab kó tú bó ṣe wà nínú kíní ò ní dààmú. Tó bá wá pé orú rẹ wá ní kọ́ mórú rẹ wá pé ìwọ ló kéwú yanjú jù lójú ọ̀nà àdìsí yìí pápẹ́ tí wọ́n bá wá kọ́ ó yé wọ́ sí kò wá yẹ kí àbí wọ́n ní ìyẹn ní ọkọ nílé kó wá ṣe kí ni kó fọwọ́ kó mí látà ní àwọn certificate sàn secondary school ní bẹ ní ọwọ́ wọn tó sì wá rọrùn yín lọ bẹ̀rún tó wẹ́ pẹ́ yín bá yanjú kò wá yẹ kó tún máa wíwì kúwì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó máa mi rí bí orí kọ́kọ́ orú rẹ̀ akúrí ló máa ní mufti tí wò lè tú Fátíà ìjọ tó ti sọ nìyẹn pẹ̀lẹ́ ti dé bá ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìjọ tó ti sọ pẹ̀lú ògbọ́lọ́dọ̀ mo tún wá bẹ lọ́wọ́ Ọlọ́run níjó lọ túbá lọ́wọ́ mufti tó bú ìyẹpẹrẹ wọn ó bọ̀ tó fi kú ni. ẹ̀mọ bọ́lọ̀ ṣe ṣe mufti ni tí wọ́n ń bẹ lára wọn dè bá mú táwọn òbí wọn bẹ lára wọn dè bá mú èyí tán sà èyí tán fàwẹ̀ ṣe wọ́n wá jókòó sọ ìjọ tó ti tú di mufti hùn alájà àgbà tuntun sọ̀kalẹ̀ sí wọn lára. وأتباعه الجهال حقا جهالة وهم يدعون العلم من دون حكمة أيا علماء الدين في أرض يوبا عليكم بحفظ الدين في كل لحظة يا علماء الدين في أرض يوبا عليكم بحفظ الدين في كل لحظة. ọ̀rọ̀ náà pọ̀ mọ́ mú òpin ká dá dúró báyìí àmọ́ lábẹ́ pàfẹ́ á dá dúró á wàá tró question méjì principal yìí tẹ́ ń pè láfa gbà tó sì lè yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ẹja wá fún ní tọ́pìkì méjì kó bá yanjú ẹ̀ kó yanjú ẹ̀ fún wa ìbálòpọ̀ àti wọ̀nyí dá sọ́rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn làwọn fẹ́ fún yìí kó fi já assignment lábẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tí ẹjọ́ olùrànlọ́wọ́ àfáàsáàkì sọ̀rọ̀ kan bàtà ní èèyàn kan ń bú àfáàsáàkì pé ẹwùrún ilé tí àfáà ń gbé àfáà wa ń fèsì pé irun ilé ìwòlẹ̀ fẹ́ kí n máa gbé mò ń ta oyin mò ń kọ́ mọ́ ń kéwú inú ilé ìwòlẹ̀ fẹ́ kọ́ máa gbé ẹ dákun báfà bá lówó àti fóònù tá ń lò nísìn àti máìkì tá ń lò wọ́n rà fún wa ni ìjọ ta bẹ̀rẹ̀ kíní padà fóònù jẹ̀kúrẹ́ bí tiwa lórí òun tá ń lò àfáà ìmọ̀ lò lè yẹ lò yìí tí tójú yóò mọ̀ dẹ́ńbẹ̀ ẹgbẹ́ bí kò ṣe báyìí láyé dán lójú ayé iPhone ló lákòókò gbogbo ẹ̀yin tẹ́ ń dìde ìrànlọ́wọ́ Ọlọ́run bá dúpẹ́ fún yín Àmín. Ibi tẹ́ ti ń mú Ọlọ́run níjó bàjẹ́. Àmín. Ọlọ́run jó mọ̀ pọ̀ sí. Àmín. Ẹni bá fẹ́ ràn ara lọ́wọ́ lé kí ó iye ọmọ báyìí la fẹ́ ránṣọ fún o. Iye ọmọ báyìí la fẹ́ ra tírà fún o. Àfá ẹ̀yin náà ẹgbàlẹ́ ẹ̀fẹ́ ra ráìsì sílé. Allahu Akbar. Àgbà.
جزاك الله من حسنك خيرا وكان لك المهيمن كل راء جزاك الله من حسنك خيرا وكان لك المهيمن كل راء. níparí assignment fún Mr. Monday tó bá ti jíjọ Monday assignment tá a fẹ́ kọ ìyànjú rẹ̀ ẹni tó ní wọ́n ń sàfihàn ẹ má yanjú ọ̀rọ̀ tì yín o pé kò sẹ́ni tẹ́ lè bú jẹ ẹ nílẹ̀ yìí lẹ́yìn ẹ tún lè bú jẹ àmọ́ ẹ má bú jẹ assignment tí wà ní kẹ́ bá yanjú tọ́pìkì méjì ni ẹ sì ṣe papọ̀ ẹ kọ́kọ́ bá wa sọ̀rọ̀ lórí husnul khuluq ẹ má jẹ́ ó ju 10 minutes lọ kí ni ń jẹ́ wà dáadáa gan ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ tẹ́ bá wá parí yìnyín èyí tí ó wàá gùn díẹ̀ ẹ bá wa ṣàlàyé kí ni Islam sọ nípa ogún pínpín àfà yìí kí ni Islam sọ nípa ogún pínpín nínú Islam miros pé ká pín gún pé kí bàbá yẹn kú kó fún àwọn ọmọ kalẹ̀ sáyé kó sì ní tó pín ó gbọ́ bàbá mi kú tí ó fi kankan lẹ̀ kìí sì ṣe ebú Ọlọ́run ló parí sí ti ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ bàbá tó kú tó Ọlọ́run ní kó rí nǹkan fi kalẹ̀ ìjẹ́lé ni mọ́tò ni owó ni dúkìá ni káwá pín kí ni Islam sọ nípa rẹ̀ àti pé báwo la ṣe pín afáàgbà tí ń yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ẹjọ́ jẹ̀mọ́ jazakallahu min husnaka khayran ẹ̀dàkùn ẹ bá yanjú ẹ̀ kana lakal mu'minu kulla ra'in wa kana lakal mu'minu kulla ra'in. Ọlọ́run bá dúpẹ́ fún gbogbo àwọn tó bá ràn wá lọ́wọ́ àmín àwọn tó bá ń gbèrò pé a fẹ́ ran àwé yìí náà lọ́wọ́ Ọlọ́run máa sábà bùkún yín àmín Ọlọ́run ó fi àánú wa sí yín lọ́kàn fi ràn wá lọ́wọ́ jù báyìí lọ. ya Allah. husnul khuluq tọ́pìkì alákọ̀ọ́kọ́ náà ẹ wá sọ̀rọ̀ lórí ogún pínpín Olúwa ràn wá lọ́wọ́ tẹ bá ti wá ṣàlàyé rẹ̀ Monday àwa gbà fún yín pé àfa àgbà ni àmọ́ tó wá pẹ́ bá wá rí ìhùn yanjú tẹ́ẹ̀sì ríra yín ṣàjọ wọ́n ní àṣàṣì ń bá nìkan jà kẹ wá àdúrà tẹ́ fi lọ gbà àṣàṣì kúrò lára rẹ̀ ẹ pé tí ò wá kàn ilẹ̀ mọ̀ọ́ná lórí social media nígbà tó wà lè fẹ́ sọ dídì gbólúgi bí títí tún jáde Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ bá wà náà ń bẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillahi rabbil alamin.